أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ kẹ́rẹ́ àti gẹ́rẹ́ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àkí gbogbo etí àtọ́jú aláwẹ̀ tí ń wò wá wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run má ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti já lójú ẹyọ̀kan ti kúrò ńbẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí káàkiri àgbáyé ní àná ẹyọ̀kan bá ti kúrò ńbẹ̀ báwọn àti ṣímọ̀ dérí rẹ̀ nu ká máa mú lọ lókù gbàtà bá fi ríjọ́ mélòó kan á tún sì máa dágbére fún Ramadan. Ọlọ́run jẹ́ àrí dáadáa ṣe ńbẹ̀. Kaffaara tá mú wá fúnra wa lénìí gẹ́gẹ́ bí àdéhùn wa pé a máa mú àwọn mukaffiratu dhunubi wá fúnra wa. Òun ni kaffaratu tawbah. Òun ni bọ́tìnì tawbah tó bá ti tẹ̀ ó ti delete gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe ṣáájú nìyẹn. At-tawbah. Ẹrú ò gbọ́dọ̀ wò pé tawbah májẹ̀mú rẹ̀ lé o. Ìyẹn má gbọ́dọ̀ tún padà sí díẹ̀ mọ́. Tawbah ó mọ̀ lé. Má jẹ́ kó lè lójú rẹ̀ má ṣe. Èyí kan tí mo fẹ́ fi dá ọ lójú lénìí. Òun ni pé tawbah níye o. Kò níye ìgbà tó lè ṣe ohun tó bá ti ṣe májẹ̀mú ẹ̀ ní pé o tún gbọ́dọ̀ padà sí díẹ̀ ṣe mọ́ láíláí ara. O lè padà sí díẹ̀ tó bá ṣèṣì bára rẹ̀ ńbẹ̀ ní ọ gbọ́dọ̀ palẹ̀ má ti bára rẹ̀ ńbẹ̀. Gbọ́dọ̀ palẹ̀ mọ́ pé màá tún lọ ṣe wọ́n kú sí níta bá tú bá tún lè padà rárá o kì í ṣe tawbah nìyẹn o. Níjọ́ tó bá ń tú bá jẹ́nu rí ọmọ bàjẹ́ kọ́ the sincerity torí àṣídìkù àwọn Sufi jẹ́ à ń pè àṣídìkù òun là kọ́kọ́ manazilu tawbah òun là kọ́kọ́ manazilu tí tawbah ti bẹ̀rẹ̀ sincerity ń pé tòótọ́ mi ní débẹ̀ mọ́ tòótọ́ mo gbà pé tí mo ṣe yìí ọ̀dà mi ò dẹ̀ ní débẹ̀ mọ́. Sincerity yẹn náà là ń pè ní at-tawbatu nasuha tawbah gidi tí ó pa ọ́ lẹ́kún pé kí n máa ń dánwò yìí Ọlọ́run ò sì yọ kíní lọ́rọ̀ mi. Tó bá ti wá túbá ní 20 years ago tẹ́sí pé láti ìgbà tó ti túbá yẹn ó tún yé ṣe kíní yẹn má jẹ́ kínú rẹ àbí kí Ṣẹ̀tánì wá sọ fún ọ pé tawbah tó ti ń ṣe látàìmọye ọdún tó tún padà sí díẹ̀ tútúbá wo ṣe tútúbá gúnugún ọjẹ́ mọ́ bá tiẹ̀ lọ pé kíní kan ṣe tawbah yìí lọ́nà mọ́ gbà má jẹ́ kí Ṣẹ̀tánì ó preach irú nǹkan bẹ́ẹ̀ fún ọ. Ànábì sallallahu alayhi wa sallam náà hadisi tí Ibn Hibban gbà wá ní pé bá padà sí di ẹ̀ṣẹ̀ ẹni 70 times lójúmọ́ 70 times lókùn ìgbà tí tawbah kọ̀ọ̀kan bá wá sincere kí Ọlọ́run mi fẹ́ ṣe kíní mọ́ gbàwé ọtún ṣèṣì bára rẹ̀ ń bẹ̀ tí èyí ṣe pé o palẹ̀ mọ́ fún tí èyí ṣe pé o mọ̀ọ́mọ̀ kò dàbí irú ìta máa ṣe ńlẹ̀ Yorùbá tá a bá fẹ́ sọ̀rọ̀ aburú àbá fẹ́ sọ ní tí ọ̀dà àwọn ẹlòmíì ò tún fọwọ́ gbá rẹ̀ lẹ́nu pé Ọlọ́run mo túbọ̀ o ìrò pé bàbá alágbájá ni ìyá alágbájá bí tàmọ̀dò fún ṣé mọ̀ nípa máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ nǹkan burúkú ni ó ti túbá kó tó ṣẹ̀ irú tawbah ó nìyẹn níta ń pè ní tawbah ni pé ó ṣẹ̀ tán ìbànújẹ́ wà kó sí ọlọ́kan pé èmi mo sọ báyìí èmi mo dẹ́rù nǹkan báyìí Ọlọ́run mi fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ yọ kúrò lọ́rọ̀ mi ẹlòmíì ó sunkún anadam kó kábàámọ̀ al-iqla' kó jáwọ́ kí mi ò ṣe mọ́ kó wá dààmú rè ń pé ò ní padà síbẹ̀ mọ́ àwọn àfọ mímọ̀ kan ní tí ń jẹ́ tawbatu nasuh kìí ṣe kó dààmú rè lásán kó má padà síbẹ̀ mọ́ tá yóò fi parẹ́ àwọn mímọ̀ kan ní rárá o ìyẹn tún lè ṣèṣì bára rẹ̀ ń bẹ́ẹ̀ ìyẹn lè má palẹ̀ mọ́ kó tún bára rẹ̀ ń bẹ́ẹ̀ kó nullify tawbah tó ti ṣe sẹ́yìn kó invalidate tawbah tó ti ṣe sẹ́yìn wọ́n ní ọba àmọ́ kíní ẹ̀ṣẹ̀ yín ọba àmọ́ repeat ara rẹ̀ ṣàtúmọ̀ sáré tún tawbah ṣe má jẹ́ kí Ṣẹ̀tánì jẹ́ oṣù ọ rárá torọ́ mọ̀ yìí tó ṣe kẹ́yìn ọmọ tawbah tó ṣe kẹ́yìn tó fi lọ́ bọ́ lọ́hùn má jẹ́ kí tawbah oró ọ lójú láti ṣe wọ́n ní o tún sáré dààmú rẹ̀ lẹ́ẹ̀kan náà kí Ọlọ́run àní mi fẹ́ padà sí di kíní mọ́ sincerely kó ṣe sincerity nídìí àdéhùn náà ẹni tó bá yóò ṣe bẹ́ẹ̀ Ọlọ́run tún ṣe pa tàtẹ̀yìnwá rẹ̀ nìyẹn. Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an pé ya ayyuhal ladhina amanu òun ké sí gbogbo ẹni tó nígbàgbọ́ wípé tubu ila Allahi tawbatan nasuhan ẹ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ gúnrí padà wá sọ́dọ̀ ọba tó dá yín tawbatan nasuhan ní tútúbá gidi tútúbá tó mọ́ kànga asa rabbukum ayukaffira ankum sayyi'atikum tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ọba yín actually forí gbogbo ẹ̀ṣẹ̀ yín tó ti kọjá jìn tọ́lọ́run bá lo àṣà fún rẹ̀ nínú Qur'an tí ó ṣù ọ́ lè ṣe ní jẹ́bẹ̀ ìyẹn gbọ́dọ̀ tútùkùtù kó wá ní àṣà nínú èdè Lárúbáwá tí wọ́n sábà tú ni pé ó ṣeé ṣe kọ́lọ́run forí jìn rárá tọ́lọ́run bá lo àṣà fún ẹ̀ pé Ọlọ́run ṣe tán àti ṣe kinní yẹn nìyẹn. wa yudkhilakum jannatin tajri min tahtihal anharu tẹ́ bá ṣe tútúbá tó sì ṣe ẹ̀ Ọlọ́run ní òun ó mú yín wọ àlìjánnà tí wọ́n sì pé àwọn akérèmọdò ń sàn lábẹ́ Ọlọ́run ṣàdéhùn tó pọ̀ fẹ́ni tó bá ṣe tawbah pé wọ́n á tẹ́wọ́ gbà Ànábì sallallahu alayhi wa sallam ó ní pé ó má example tawbah bí ṣe máa rí lọ́dọ̀ Ọlọ́run tẹ́rú bá túbá ó mú example rẹ̀ wá fún wa ó ní ó dàbí kí ẹnìkan tí ń ṣe ìrìn àjò lọ tó wà lórí desert kan pápá desert ṣe mọ̀ pé kò kí ń ní irúgbìn ó lè easily rí èso kan lẹ̀ tó lè jẹ ilẹ̀ yẹ̀pẹ̀ ilẹ̀ yanrìn ilẹ̀ àpáta tó tẹ́ lọ gbáà ni kódà kó tó rí igi ọ̀pẹ
ní ẹni tí ń ṣe ní àjò lọ ńbẹ̀ tí ò sí mọ́tò tí ò sí kan rànkúnmi tó wá gùn àbẹ́sìn tó gbé gbogbo oúnjẹ àtomi tó fẹ́ mọ́ mu tó fi délùú tó ń lọ tó gbé sórí ẹ̀ lọ bá wá rànkúnmi tì àbò wẹ́sìn rẹ̀ tì ọwá káàkiri inú dẹ́sàtì yẹn ò rí inú rẹ̀ wá ń bàjẹ́ pé ha ṣébi títán òde sí kọlódé yìí ọwọ́ àrígì kan tó ní bòjì lábẹ́ lọ́wọ́ sásá bẹ́ẹ̀ lọ́ ń gba atẹ́gùn bòjì náà níbi tó ti wà ń bẹ̀ tó ti ń sinmi tó doríkodò tó ń ronú ìgbà tó ṣìírí pákì ló bá rí rànkúnmi rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tínú rẹ̀ ẹ máa bínú yìí ó ṣe dùn tó Ànábì ní ṣe ẹ máa bínú ẹrú náà ó ṣe dùn tó tí ó tún fẹ́ẹ́ sì sọ nírú àsìkò náà Ànábì ní lallahu ashaddu farahan bi abdihi bi tawbati abdihi ọlọ́run ọba ìdùnnú ọlọ́run ọba tún máa ń jù bẹ́ẹ̀ lọ́njọ́ tẹrú bá túbá torí ẹrú padà dé nìyẹn nǹkan ọlọ́run tọrọ ọlọ́run product ọlọ́run ni ọ́ ó tún padà dọ́dọ̀ ọlọ́run ó padà lọ́sọ́dọ̀ ẹni tó ní ọ́ padà inú ọlọ́run ó dùn pé ẹrú mi ti padà dé padà yọ welcome rẹ ọlọ́run máṣá welcome wa kó fún wa ní tauba nasuh jẹ́ àlè túbá ní tútúbá tó yanrantí taubatu nasuh ẹnu àwọn àfọ mímọ́ ọlọ́tọ̀ọ̀tọ̀ lédi kí ní jẹ́ bẹ́ẹ̀ Imam Qurtubi kóòtù ìtumọ̀ tó lé ní 23 níbi tafsiri rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn àfọ mímọ́ sọ pé tí ń jẹ́ taubatu nasuh àtàwọn májẹ̀mú rẹ̀ ní àkórí rẹ̀ náà ní ta ti bára sọ yẹn pé kó wà sincere nídìí àdéhùn pò ní débẹ̀ mọ́ kọ́ bá mọ́ repeat ara wọn mo fẹ́ rán ọ létí kí n tó parí rẹ́kọ̀dù yìí pé àṣẹ̀tán níjọ́ tọ́lọ́ ń dá anabi Adam alayhi salatu wa salam tó fárígá tó ṣe bó ṣe ṣe ń pọ́n wọn ní forí balẹ̀ fún anabi Adam tọ́lọ́ ń ṣẹ́bilé tóun náà tọrọ àwọn kankan lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mi ìfẹ́ kọ́ pa mí bọ̀rọ̀ mo fẹ́ kó jẹ́ mi ogun kí n lè díìlì pẹ̀lú àwọn anabi Adam kí n rí i pé mo sọ wọ́n nù àfàwọn díẹ̀ nínú wọn tó ṣe rí tó ṣàdéhùn tó ṣe lérí tọ́pọ̀ tó tọrọ ń tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run anabi Adam wọ́n ní kọ̀mọ́ tó lè tọrọ lọ́dọ̀ ọlọ́run kan tọ́lọ́run fún anabi Adam ní pé mo fún yín ní tauba mo fún yín ní tútúbá gbogbo ọjọ́ tẹ́ bá ti túbá Ṣètánì ó bá jẹ́ ó lérè fún 50 years kó fi 50 years ṣe ìbàjẹ́ gidi kó fi 70 years ṣe ìbàjẹ́ gidi ìjọ kan péré tó bá sọ fọ́lọ́run pé ọlọ́run mo ti padà dé mi ò ṣe mọ́ ìjọ kan péré tó bá sọ fọ́lọ́run pé mo padà dé mi ò ṣe mọ́ gbogbo tó ti ṣe sẹ́yìn yẹn wọ́n delete ẹ̀ nìyẹn ó ti click button ó ti delete gbogbo tàtẹ̀yìnwá nìyẹn wọ́n ní jọ́tọ̀ lọ́ọ́ yàn délé ìfọ́mọ́ ànábì Ádámù Ṣètánì bu ẹkún pé ha àṣedànù rèé gbogbo wàhálà tóun strategize kùtù wá ti Ṣaitan tóun fi nu ọmọ ànábì Ádámù fún 50 years tóun fi ṣe ìbàjẹ́ fún 30 years tóun fi ṣe ìbàjẹ́ fún 20 years táwọn bá àjọ kan ó ti nullify gbogbo ẹ̀ ní Ṣètánì bá bu ẹkún pé kí wàhálà ṣe yọrí òun mọ́ ní òfin gbọdọ̀ fi táwọn bá ṣeré mọ́ túbá ní gbogbo ìgbà má jẹ́ kó ru ọ lójú ọ̀nà míì tí Ṣètánì tún fún mọ́ jẹ́ àwọn èèyàn lérè òun ni kó sọ fún wọn pé àtútúbá tó túbá ń jẹ́ òní tó ti padà sí díẹ̀ òtútú bá ń jẹ́ òní tó ti padà ọlọ́run lọ́wọ́ ń tàn àbọ̀ ń tán rẹ̀ yóò wá discourage àti mọ́ túbá ànábì ni mọ́ túbá lọ wà láwùsà bọ̀yìn náà marratan fil yawm kò bá jẹ́ 70 times lóòjọ́ ọlọ́run rẹ́dí àti gbà ó padà ọlọ́run máa ṣàgbà tútúbá wa ṣe wá ní minal awabin fi wá sínú àwọn tawabin torí inna Allaha yuhibbu tawabin ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ gbogbo ẹni tí máa ń túbá gbogbo ìgbà tí ń padà sọ́dọ̀ ọlọ́run gbogbo ìgbà fi wá sínú àwọn awabin fi wá sínú àwọn munibin ọlọ́run gba àwẹ̀ wa gba ìsun wa gba gbogbo pẹ́pẹ́ ń furu wa èyí náà lá ní fúnra lé ní subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.